kí la rí gbọ́. bá mi ò dán mọ́rán bọ̀ ẹ manage. Kí la rí gbọ́ Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Ikú ṣe lágbára tó kò sólóògùn tó lè rí kí ikú ṣe o. Ikú ṣe lágbára tó, ikú ṣe lágbára tó kò sólóògùn tó lè rí kí ikú ṣe. Bọ́lá kú ṣe tó, Ọlọ́run wá bá kì í bẹ́sẹ̀ wò. Bọ́lá kú ṣe tó, Ọlọ́run wá bá kì í bẹ́sẹ̀ wò. Bí kú ṣe lágbára tó gidi ọ̀rọ̀ ni, bí kú ṣe lágbára tó kò sólóògùn tó lè rí kí ikú ṣe. Tó bá ṣe pé ikú pẹ́ ní Ọlọ́run lọ́jọ́ kan tọ́lọ́run bá bínú, tó bá rí bínú ẹ̀ o, tọ́lọ́run bá fún ní ikú èrè, pé kí ló dé tó fi pa o, ikú ibà ti ṣèrú ẹ̀ mọ́ ẹni èṣù ní ikú ibà máa pa, ikú ibà ṣàpèjẹ mọ́wọ́. Àmọ́ ọlá púpọ̀ púpọ̀ jù agbára látọwọ́ Ọlọ́run wọn bá ní. À ń ṣe àdúrà gbẹ̀yìn fún màmá wa Alhaja Nimataláì Àdùkẹ́ Ọlásùnkànmí tí Ọlọ́run pè sọ́dọ̀ ní October 12, 2021. Àdẹ̀gbà ládùúrà wípé kọ́lọ́ba kó bá ṣàforíjì fún wọn. Iwájú tí wọ́n kọjú sí Ọlọ́run jẹ́ kó dáa, ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ Ọlọ́run má jẹ́ kó bàjẹ́. Ẹ̀jẹ̀ àsìn àgbàjá. Pàtàkì ọjọ́ òní náà ni pé ká ṣàdúrà fún wọn, ká sì ṣe ayẹyẹ ìgbẹ̀yìn fún wọn. Wọ́n lórí sàbí ìyá òsì, kí lẹ mélòó la fẹ́ sọ ní ọ̀rọ̀ yá? Ṣé nígbà tá a ti mọ nǹkan kan tàbí gbà tá a wà nú oyún ni ká sọ ni? Àbí gbà tí wọ́n bí wa tá a dá nǹkan kan mọ̀ àti jẹ àti nígbà tá a tún dàgbà tán níbi mo ṣe dàgbà tó yìí náà ṣé tí wọ́n ti ń ṣe náà ni ká sọ ni? Ó jẹ́ nǹkan ẹ̀dùn ọkàn ṣùgbọ́n a ti gbà pé àwáyé ìlọ́gbọ̀n ò sí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún ìgbésí ayé wọn. Lóbi jẹ́ kálù náà líla ìwà iná ìlà ẹ̀yìn, wà iná ìlà ìra ti hù náà o. Ọdún ẹ láti wá aláwòrán tá ó sì padà sí o. Àpẹ́ láyé tó. Ohun tó ṣe kókó tó ṣe pàtàkì ní kíkú ṣàkàṣẹ́ rere mọ́ wa lọ́wọ́ lọ́jọ́ tí kò bá dé. Tí a bá ní ká máa kà ó máa kó lọ́rọ̀ ẹyọ kan kò ṣeé kà lójoojúmọ́ ṣé àdúrà tí ìyá ń gbà ní ká sọ ni àìsùn àìwo lórí ọmọ kò ṣeé máa sọ tẹ́yìn bá ní kí òun ó sọ pé bákan ni ó ṣe pàtàkì gbogbo ọjọ́ ló ṣe pàtàkì gbogbo nǹkan tí wọ́n ṣe ló ṣe pàtàkì. Èmi ò ṣe bẹ́ẹ̀ ní oríkì ṣùgbọ́n Ọlọ́run sábà mi foríjì wọn. Number one bó tilẹ̀ jẹ́ pé ní ọ̀nà jìn díẹ̀ síra wọn ṣùgbọ́n pípè ní gbogbo ìgbà àdúrà ṣíṣe ní gbogbo ìgbà ààwẹ̀ nítorí tiwa ẹ̀bẹ̀ ní pé lọ́dọ̀ Ọlọ́run lórí wa pé kí mélòó la fẹ́ kà ká ṣáà máa dúpẹ́ f'Ọlọ́run. Ikú tí ó wọlé tọ̀ mí kó kọ́kọ́ pamọ́ dà ní ikú torí pé wọ́n ló pa bàbá mi ó di ìjọ kejì kó lo yáwó yáwó. Talẹ̀ bùkẹ́ kú à ń gbá kúrú mọ́ ta lọ́pọ̀lọ́ àṣàrà ìlú wa ń dẹ́rù bà ta ní kú wà lẹ̀ mọ́ nígbà tí yóò sóògùn fún tó jẹ́ lọ́jọ́ tó bá ti yá ló yá. Mo ń jẹun lọ́wọ́ o jẹ́ kí n ṣọwọ́ jẹ́ ìṣúré wọ̀ yàrá kí n dágbére fún dàlẹ́ mi kò ṣe excuse ìbò bá ti dé o. I don't care for that. Ó gbọ́ ìbò jò lóyìnbó lọ́wọ́ ó gbọ́ Yorùbá gbọ́ ìbò gba Hausa. Kò sẹ́dẹ̀ tí ikú pọ̀ ikú pọ̀ ti Germany ó pọ̀ ti Russia ó gbọ́ Faransé. Kò tiẹ̀ kúkú níbẹ̀
bẹ́nìkan sọ̀rọ̀ kó tó wọlé tẹni tó máa mú lọ́wọ́ ẹ̀ ò rí pé ọ̀dà nínú o. ikú tí ó polówó ni yóò padà lákà. tó mo gba ládùúrà wípé ọlọ́run àbá mi ṣàforíjì fún ọ lẹ́yìn ikú wọn yìí ọlọ́run ó máa ju òkú bànújẹ́ sínú ilé wa ọlọ́run dá kókó ṣàánú fún wa oníwájú ó má kẹ́yìn kẹlẹ́yìn ó má síwájú so adúpẹ́ fọlọ́run. a ní bá wa sàrà ìlú ló lè mú lọ. àwọn tẹ̀sán kan ṣe àmàrà wọ́n máa ń sápẹ́ àwọn àtijọ́ bàbá mi bàbá sọ̀rọ̀ bàbá àgbà fún bàbá mẹ́rẹ̀ bàbá bàbá sọ̀rọ̀ bàbá àtúndé bàbá màrídà. advice mi sí àwọn ọmọdé bẹ̀rẹ̀ látòrí Alhaji Délé Tajudeen náà ni pé bí wọ́n ṣe ń kó àwọn àbúrò jẹ kí màmá tó jáde láyé kí ọlọ́ọ̀bá kó jẹ́ kí wọ́n lè máa ṣe bẹ́ẹ̀ lọ aṣáájú lọ́lọ́ ìṣe wọn ọlọ́mọ tí wọ́n lórí ẹ̀yìn kó wa la mọ rírì wọn a lè máa ìgbìyànjú wọn lórí fámìlì àti lórí àwọn èèyàn wọn pátápátá kí ọlọ́ọ̀bá owó tó fi ń jásíwájú àti àlágà tó fi ń jásíwájú ọlọ́ọ̀bá kó má gbà lọ́wọ́ ẹ̀ ọlọ́ọ̀bá lẹ́yìn ikú ìyá ọlọ́ọ̀bá kó jẹ́ kó má lọ síwájú àtàwọn àbúrò ẹ̀ ọlọ́ọ̀bá kó má rẹ̀ wọ́n lé ẹ̀ ọlọ́ọ̀bá kó má gbé wọn ga agbára Ọlọ́run òkú ìyá kò ní jẹ́ àkúbà fún wa àwọn tá a jẹ̀yẹ fún ìyá ọlọ́ọ̀bá yóò jẹ́ kí ọmọ rere ó jẹ̀yà fún wa náà lẹ́yìn ikú ìyá yóò máa yẹ gbogbo wa ní o agbára Ọlọ́run àníwára wa sí ikú ìyá Ọlọ́run ṣe ní tẹ̀lé-tẹ̀lé Ọlọ́run jẹ́ kí apẹ́ fúnra wa agbára Ọlọ́run gbogbo àwọn tó dẹ̀ wá bí òkú iná Ọlọ́run yóò jẹ́ kí padà láyọ̀ àtàlàfíà ilé tí wọ́n fi sílẹ̀ Ọlọ́run yóò jẹ́ kí wọ́n délé láyọ̀ àtàlàfíà gbogbo àwọn tó wá from all corners of Nigeria Ọlọ́run yóò jẹ́ kí wọ́n délé láyọ̀ àtàlàfíà adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run kò jẹ́ ká kárí láyọ̀ àtàlàfíà. Mùsùlùmí ẹ jẹ́ ká bí wọ́n kí wọ́n rí ẹni bá mi sọ̀rí àwọn ọ̀nà ìbá àpẹ wọn lórí jẹjẹ. Wọ́n láwọn ń fẹ́ jẹ kúkúrú ẹni orí mi ẹgbẹ́ báwọn ta ìsùn ọ̀run. Ọba Múfútà Adébáyọ̀ láwọn ènìyàn fún bí ọ̀yá. Títí lóye dọ́kítọ̀ onífẹ̀ gbogbo olùpẹ̀. Bóyá Alhaji Tajudeen báwo lè máa rọra. Kó máa lọ bẹ́ẹ̀, Alhaji Tajudeen 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 Bẹ̀lẹ̀ Tajudeen Tajudeen lóko Tajudeen 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 lóko.
olóko òròdó abẹ́ àjùbà báyìí ọmọ sàmọ̀nà òròdó orílẹ̀-èdè ìgbàkọ́ tó fi dé làhá ọ̀kla pàgọ́dà ṣètọ́jú àkọ́ làwọn olóko àtúntàkùn níbẹ̀ ẹnu ní àwọn tìgbẹ́ ó ti dá ẹ lójú ẹ̀yẹ òrókó tóbi náà ọdún ẹ̀kún ti kú jọjọ àsìkò ti tó ó sọ fún ọ síwájú lọ́kà onídòró sórí káyọ̀tì àsórí fún ẹsẹ̀ wáyà onídòró sórí káyọ̀tì àsórí fún ẹsẹ̀ ẹnu wọn mẹ́fà ẹnu wọn pété ìbẹ̀lẹ̀ ló méjì ṣeré náà. Ọ̀pọ̀ àgbàdo ọ̀nà gbogbo ọ̀pọ̀ àwọn ẹgbẹ́ tó máa lọ bẹ́ẹ̀ ti jẹ́ ìpínlẹ̀kọ. Ẹgbẹ́ mi kí tí ì jẹ́ ó sì kú ọ̀nà ẹ̀rọ lórí ẹ̀yìn rẹ̀. Ẹgbẹ́ mi kí tí jẹ́ owó bàbá àpò ẹ̀mẹ́rin bàbá àpò sàmì bàbá àpò rasaki. Bóyá gbogbo yìí máa ń sọ́tùwà ẹ̀sán fún ti ìjẹ́ ìwúgbé olórí ìwáyé. Olórí ìwà lọ́wọ́ o. Ọlọ́pàá bòjúlé òtúbà sọ́dún ọlọ́pàá fẹ̀yìntì. Òtúbà sọ́dún national president tó bá wọ́n ṣe bẹ́ẹ̀ ní láyé bí òtúbà sọ́dún. Òtúbà sọ́dún máa wò lẹ́ máa lọ́ra òtúbà sọ́dún. Mùsùlùmí bàbá dúró. Mùsùlùmí bàbá dúró. Àǹkọ́lẹ́tẹ̀ orí dẹ́bi ẹgbẹ́. Ọyọ tí ìlú fún kọ́kọ́ ìyá tún bínú lóko. Ìgbà tí gbọ́, à ń sọ̀rọ̀ ẹran tó dá nínú ọ̀tẹ̀. Ẹlẹ́dẹ̀ wá mú ọ̀gbọ̀n lábínú. Ìdíjọ́ wọlé àgbà ti sọ rí rẹ̀. Ajá òní tòbí káyọ̀ tó parẹ́. Lẹ́lọ́mù ká ní ọwọ́lé àti ìlọ́dúnkó ṣaláàjá. Àlẹ́ àjùwọ́ mọ́tò tó bàbá ti dé. Ó yá o, ọlọ́sọ̀ bá ò ní bàbá. Ayé ìgbà ní bàbá. Ọlọ́sọ̀ bá ò ní bàbá. Ayé ìgbà ní bàbá. Àlẹ́ àjùwọ́ mọ́tò tó bàbá ti dé. Ọlọ́sọ̀ bá ò ní bàbá. Ọ̀pọ̀lọpọ̀ sọ́rí náà mo lè máa rọra. National president gbogbo gbogbo. National president gbogbo. Ọ̀pọ̀lọpọ̀ sọ́rí náà àkọ́ni. Nítorí ọ̀pọ̀lọpọ̀ sọ́rí náà àkọ́ni. Ọ̀pọ̀ àdàbẹ̀bẹ̀ sọ́rí náà àkọ́ni. Bóyá ẹ̀yin tí ń pẹ̀rí alákọ̀ọ́ni yó. Àmọ̀ yíyó, àmọ̀ yíyó, àmọ̀ yí àtúnyìnbọ̀ o. Ẹ̀yin tí ń pẹ̀rí alákọ̀ọ́ni gbogbo ilẹ̀ ó fara jẹ gbá. Owó bẹ̀bẹ̀ flavour ọkùnrin ládẹ́gbẹ̀ nítorí àbí àkùnrin sádìmọ̀ lóde àkọ́ni. Bóyá o, ẹgbẹ̀rin fẹ́kọ̀ọ́ ní o. Olórí wa ni national president kí lè ń fọ ọmọ pẹ̀. Ọba lẹ́sẹ̀ ọ̀ sábìmọ̀nù àkànní o. Olówó tí ò ní ìrẹ́lẹ́ká. Ọwọ́ bá mi ṣètọ́jú kábíyèsí ọba Mufúnra o, Adébáyọ̀ o. Oníbẹ̀rẹ̀
ọba mú fún káwùjọ ọmọ lọ́wọ́ ní àmúbí ọ̀yá. ọba mú fún káwùjọ tí mo fi tàn ọ̀rọ̀ dárúkọ wọn onígbà gbogbo ọdún ẹ̀. bàbá bọ̀dé àfọláyọ̀ onígbà bóyá ẹjẹ́ kọrin fàájì fún kábíyèsí túndé nítorí ẹni tó ń dó tó ń náwó kí ni mo tó ń fẹ́. ọlọ́bẹ̀ ló fàdé ọlọ́pàá gẹ́gẹ́ ló ti gẹ́gẹ́ ìyá máa yàrá ìlú ó ń padà àlùkò ẹgbẹ́ ìpínlẹ̀. ẹsẹ̀ tó dúró ọba àtọ̀wá fún oyè tọ̀rọ̀ ní òun bá lé. ẹsẹ̀ tó dúró ọba báfẹ́mi ọ̀pọ̀ ló ọdún kan ọ̀pọ̀ gbàrú náà. Kò máa lọ ọkọ̀ ńlá ọ̀la. Kò máa dún kọ́sọ̀ lódó. Ọba ìyàmú bí ọ̀ya sọ fún ọmọ pípé. Ẹnu wọn ní ipa wọn. Oníkẹ̀wù ti dá ẹ lójú. Ẹ̀yẹ olóko tó bí máa méjì. Wọ́n ní lẹ́rù ti kú tọ́tọ́. Àsìkò ti tọ́tọ́. Ó sọ fún wọn. Bọ́jú bá tó. Lọ́díà oníkùrú kò ní. Adébílà sórí fóònù ẹsẹ̀. Oníkùrú kò ní. Adébílà sórí fóònù ẹsẹ̀. Ẹnu ọ̀gẹ̀ta ẹnu ọ̀gẹ̀gẹ̀ àwọn ọ̀gẹ̀gẹ̀. Orúkọ mi ni Kábíyèsí Aláyélúwà Ọba Akínọlá Oyètádé Akínrera láti rí àkọ́kọ́ Olúbọ́sìn ìlú Fẹ́tẹ̀dó. Mo wà níbí lónìí láti wá ṣe àṣeyẹ ìkẹyìn fún ìyá wa ní Mọ́tàláì Àdùkẹ́ Lámídì tí í ṣe màmá ọ̀rẹ́ wa Alhaji Chief Tajudeen Délé Lámídì tí í ṣe ọ̀pá ajé ti ìlú Fẹ́tẹ̀dó. Mo kí wọn, mo sì kí gbogbo àwọn àbúrò wọn àti gbogbo ìdílé pé wọ́n kú àṣẹ̀yìndé màmá. Mo gbàdúrà wípé ẹ̀yin màmá á dára, Ọlọ́run á dúró ti gbogbo àwọn ọmọ, Ọlọ́run ò ní ṣe ní tẹ̀léńtẹ̀lé. Ìpapòdà màmá wa kò ní burú fún àwọn ọmọ, kò sì ní burú fún mọ̀lẹ́bí. Ọlọ́run á túbọ̀ máa bo àṣírí wọn, Ọlọ́run á máa gbọ́wọ́ wọn sókè. Gbogbo nǹkan tí wọ́n bá ń dáwọ́lé á máa yọrí sí rere. Gbogbo àwọn tí wọ́n sì wá náà láti wá bá wa ṣe àṣeyẹ ayọ̀ àtàlàáfíà tí a fi lé sí náà ni gbogbo wa máa dé bá lágbára Ọlọ́run. Bẹ́ẹ̀ ló máa rí o, àṣẹ. Amaja, managing director, Namaru, Nakwa. Come ọmọ Ibro náà ń kọ́lé ọba gbogbo olúre. Àní ajé Múrítàlá. Tọ́ba ò bá sí nílé, ìránṣẹ́ ọba lèmi abúramúra nù. Ilé ọba. Àlìájì Múrítàlá, òye lákè ọmọ Ibro náà. Bóyá o,
fún lórí bàbá gbígbé. Ìrọ̀ gbogbo ní ìjẹ̀bọ̀. Ní ìjẹ̀bọ̀. Ìrọ̀ alájẹ̀kú, alájẹ̀kú, alájẹ̀kú. Ìrọ̀ bàbá rẹ̀ ọba kan jẹ́. Wọ́n torí àrẹ àkúrà jẹ̀jẹ̀ ètò. Ọmọ àgbà ní wọ́n láì ní àkókò. Baba Ahmed, Baba Sari, Baba Rasaki, Baba Biyoku, Baba Farida, Baba Tunde, Baba Yusuf, Baba bóyá tí ìjọ ìwọ ní kí n máa sọ wípé ọmọ ọsọ tìyẹ fúnra ẹ o. Ọmọ ọsọ tìyẹ fúnra ẹ o. Kò sọ̀wọ́ òṣòro, kò sọ̀wọ́ àdéhùn. Orúkọ mi ni Ismail Ọlásùnkànmí. Mo jẹ́ kan lára àwọn ọmọ wa ní Mọ́tàláì Lámídì Ọlásùnkànmí. Màmá jẹ́ ẹnìkan tó kó gbogbo ẹbí mọ́ra tí wọ́n dẹ̀ jẹ́ èèyàn kan tí wọ́n fi wá sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Ní gbogbo àti màmá wà láyé, wọ́n mú gbogbo ọmọ inú ilé ní ọmọ, wọn fi wá sílẹ̀ ní gbogbo ìgbà tí màmá wà ní iná. Ó máa ń ṣe wá bí kí àwọn máa dé ní gbogbo ìgbà ni because mọ̀ pé tó bá ti lè dé báyìí wàá rí nǹkan gbà tí ó ń ṣe nǹkan lásán bí aṣọ oríṣiríṣi nǹkan tí ò sí ní rí àbíbà yìí. Tẹ́gbẹ́ta bá wọ sọ́run gan èèyàn á ti mọ̀ pé kò ń ṣe aṣọ ibíbà yìí ni àwọ̀ tó máa ń hùwà kí àwọn máa wà nílé ní gbogbo ìgbà. Dẹ̀yìn tí àwọn bá dẹ̀ wálé wọ́n máa mú wa lẹ́yìn lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí wọn nílé Ọ̀yọ́, nílé Ọ̀dọ̀fin, nílé Ọlásùnkànmí. Wọ́n á máa mú wa lọ gbogbo ibi tó máa lébi sí pátá, wọn náà máa mú àwọn ọmọ wọn lọ síbẹ̀. So kí Ọlọ́run bá láàánú kó wá fi àlùjànnà ìdẹ̀ra táwọn lọ́rẹ̀ wala hawla wala quwwata illa billahi aliyyil azim. Àwọn àtàwọn kan tí wọ́n ti lọ́nà bá foríjì wọn. Bismillahi qul huwallahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Wọ́n ní káwọn màmá sẹ́ńpẹ́ kí làwọn màmá ṣe fún yín. Èyí tí màmá ti ń dágbò tẹ́lẹ̀ kó
kó tó lọ lọ́nà ó wà lóyìn nínú kò ṣeé fi sílẹ̀ ẹ wá ní kọ́sẹ́ńpẹ́ òkìlọ̀ ní fẹ́ni tí ò fẹ́ wàhálà ẹ jọ̀wọ́ o kó má ṣe báwọn dá ṣàlẹ̀ mọ́. àbí ọdún ọláyé nǹkan ọmọ ìnáwó lórí adẹ́tọ̀gbọ̀n akẹ́rẹ́ra. ẹ̀tọ́ máa ń kọ́ ọ̀rọ̀ jẹ́ ká borí àdúgbò. adẹ́tọ̀gbọ̀n Abíọ́dún ọláyé nǹkan náwó lórí adẹ́tọ̀gbọ̀n tí mo fi tọ̀rọ̀tọ̀rọ̀ dárúkọ ọmọ. kábíyèsí akérèrà ẹ máa gbọ́ òye tàbí. Abíọ́dún ọláyé nǹkan ó ní kí n tẹnu mọ́ fún Jídé wípé Jídé wérò lẹ́yìn owó mi jọ̀dá ìwà ẹ̀. olórí adé tó kún bọ̀ tó bá wá sọ́dọ̀ èmi lẹ́yìn ní àyà. olórí adé tó kún bọ̀ ẹ máa gbọ́. adé tó kún bọ̀ mi adé tó kún bọ̀ mi. olú ọmọ Sunday akéré gbogbo ògbàjọ. olú ọmọ Sunday akéré olú ọmọ gbogbo ògbàjọ ẹbí olú ọmọ olú ọmọ olú ọmọ olú ọmọ olú ọmọ ìbàjọ olú ọmọ Sunday ní akéré olú ọmọ olú ọmọ. Special advisor to government on political matter. Ìlérí Olúwa láti ṣẹlẹ̀ àwọn òyìnbọ́lá. 4+4 is equal to 8. Very ọ̀tọ̀ọ̀tọ̀. Very ọ̀tọ̀ọ̀tọ̀. Odori Adébáyọ̀ lódò Adélakú Adébáyọ̀ gbogbo lódò ọ̀nàrẹ́kù kómẹ́lé márùn náírà òjò tó máa dún bó ṣe ń dún àwọn kò yé tán bá. ẹ sọ fún wọn wípé ìrọ̀lẹ́ APC ò lè parẹ́ o. ìpínlẹ̀ ìṣe APC ò lè parẹ́. ẹ̀yin APC ẹ kọrin fún wọn wípé bóyá ohun mi ẹ̀ pín mọ́tò kẹ́tún wá pín márùwá kẹ́tún pín ọ̀kadà sí ẹ̀yin ṣẹ́jú ṣèrò èrò mọ̀bí tó ń lọ ìrọ̀lẹ́ ń pa APC ò lè parẹ́. Adébáyọ̀
máa kọrin fún iṣẹ́ ọkọ̀ òye tó lábí pé ìrọ̀lẹ́ ń ta APC ò ní balẹ̀ o. Ìpínlẹ̀ yìí ṣe APC ò ní balẹ̀. Ohun yìí ẹ pín mọ́tò, kẹtún wá pín márùwá, kẹtún pín ọ̀kadà sí. Ẹ̀yin ṣẹ́jú zero, èrò mọ̀bí tó ń lọ. Ìrọ̀lẹ́ ń ta APC ò ní balẹ̀. Àwọn ọmọ Bọ́lá Ahmed ọmọ Tinubu. Ṣìdé gbogbo IPAN àwọn náà ń jọ IPAN lójó. Bóyá ewé orí ìjì lájá. Ewé orí ìjì lájá o. IPAN ewé orí ìjì lájá. IPAN ewé orí ìjì lájá o. Gbogbo IPAN ẹni àdáṣẹ. Ẹni abáṣẹ kò forí jìnnà ewé orí ìjìnlájà, ewé orí ìjìnlájà. IPAN ewé orí ìjìnlájà o. Ewé orí ìjìnlájà. IPAN ewé orí ìjìnlájà o. Dọ̀pọ̀ Báyọ̀mí ẹni abáṣẹ. Àwọn bá ẹni abáṣẹ kò forí jìnnà ewé orí ìjìnlájà. Àwọn bá petroleum gbogbo ṣàkà olómù bàbá wa nìyẹn. Àwọn bá ta ló sọ pọ́ọ̀lù ní bàbá láyì àti bàbá. Ìjọba dìjọ́ gbogbo IPAN lápapọ̀. IPAN ṣètọ́wọ́ ẹlẹ́kùn lẹ́yìn náà. Ọwọ́ ẹlẹ́kùn kò ní lẹ́kọ̀ọ́, kò máa sánà nìkú. Gbogbo owó ẹlẹ́kùn ojú bára wò ọmọ náà. Ojú bára wò ọmọ náà. Ó máa ń bọ̀ gbogbo àbáyọ̀ mi ọ̀hún. Tẹ́bàjà ẹ ti dé ẹ̀ má ṣe gbàgbé máa tẹ̀ à. Wọ́n ní àwùyìnbó elépo Àkúrẹ́ ọ̀rẹ́ Ìbàdàn àti gbòòrò Èkó. Dr. Àbáyọ̀mí Awábá wọ́n náwó kó máa gbóngbó ṣe ń gbó. Bóyá nínú rẹ́ni tó ń dán tó tún náwó kí ni mo tún fẹ́. Ọlọ́fẹ́ ló pàdé ọlọ́pàá gẹ́gẹ́ ló ṣe gẹ́gẹ́. Ìyá máa yàrá ló ló gbọ́dọ̀ àmọ́ tó lọ gbọ́dọ̀. Bàbá gbogbo kéde ìbàjẹ́ gbàgbé abẹ́rọ́gbó àdójú. Bàbá gbogbo Ìbàdàn. Aláṣẹ fẹ́fẹ́fẹ́ ẹgbẹ́ ọdẹ ọ̀. Abẹ́rọ́gbó àdójú. Ọmọ ọba ni ayé má bá ń gbà. Adójú. Ọmọ ọba ni ayé má bá ń gbà. Adéròjú Adétúnjí. Ẹsẹ̀ tọ́jú Adélá kò bẹ̀rẹ̀. Nítorí ìṣìnà Adéròjú Adétúnjí. Adétúnjí o, àwọn máa ní à. Ẹsẹ̀ tọ́jú aláṣẹ Adélá kò bẹ̀rẹ̀ ọmọ Lábòdì. Ẹ̀jẹ̀ kò máa ń lo bẹ́ẹ̀ Adéròjú Adétúnjí. IPAN gbogbo Ìbàdàn nìyẹn. IPAN obìnrin bàbá obìnrin. Kò sí IPAN kò sí Nàìjíríà. Ẹ̀yin lọ gbogbo Nàìjíríà mọ́. IPAN ẹgbẹ́ bá mi ṣètọ́jú màmá wa. Musiliu Babátúndé. IPAN ṣe ẹ̀rọ bẹ́ẹ̀ wá mí. IPAN ṣe ẹ̀rọ bẹ́ẹ̀ wá mí. Ẹ̀yin fẹ́ ìṣẹ̀lẹ̀ yín jáde jáde ṣe ẹ̀rọ bẹ́ẹ̀ wá mí. Ó ti máa tó ṣe ẹ̀rọ bẹ́ẹ̀ wá mí. IPAN.
ẹgbẹ́ ìlẹ́kọ̀ọ́ ìlànà ìlànà tẹ̀lẹ́gbẹ́ wà ní ìgbà tẹ̀lẹ́gbẹ́ wà ní ìgbà ìṣẹ̀gbẹ́ ìgbà tẹ̀lẹ́gbẹ́ wà ní. Àwọn ẹgbẹ́ ìlẹ́kọ̀ọ́ ìlànà àwọn tó ní ọ̀dọ́ Ìbàdàn àwọn ti Lagos state àwọn tó Ògùn state àwọn tó Oǹdó àwọn tó Èkìtì gbogbo wọn ló péjú. Àníyájọ́ Ahmed Fáṣọlá Alájàbí Ahmed Fáṣọlá aláṣẹ MD Fresh Royal Petroleum Fáṣọlá. Fáṣọlá pẹ̀lẹ́ òkọ̀rin pẹ̀lẹ́ òkọ̀. Alájà Fáṣọlá. Ọba mi ṣe tọ́jú Alájà Fáṣọlá. Àwọn aláṣẹ MD Fresh Royal Petroleum. Ìjọba ẹtí tí a máa ṣe tàbí MDK Petroleum. Police Petroleum. Akọni Basọ̀run. Adúlákìíká Akọni Basọ̀run. Ẹ bá mi ṣètò fún ọdún méjì, àwọn àlídà nìyẹn. Akọni ọmọ Basọ̀run. Káàmì Túnjí Adéníjì aláṣẹ ní kó nígbà máa nìyẹn bóyá gbogbo ifeanyi ẹsọ fún wọn tàbí sọ báwo ní bàbá báyìí ìgbà ní bàbá. Nígbà gbogbo ifeanyi ẹsọ lọ́sọ báwo ní bàbá báyìí ìgbà ní bàbá. Ẹjọ́ dákùnrin fún bàbá. Bàbá, ara ti ń dára àgbà, ẹ ò lè ṣe bí ìtijọ́ òun mọ́. Bàbá rọra jó, ṣẹ́kẹ́kùnrin ìsẹ̀yìn fún bàbá ni. Bóyá bàbá wa, Túnjí Adéníjì, nígbà gbogbo wa nìyẹn. Bóyá ọlọ́sọ̀ pẹ́ kó pọ̀ gan-an, ó ti dọ̀gbọ̀n bàbá. Thank you.
kẹ́kẹ́ tó lé ọ̀ ayé àtúndì àpò ní bá sọ ọmọ mọ́ ọ̀tẹ́tẹ̀. Òkú pàṣẹ kẹrẹ fún àti ìta òkú tábìlì ọ̀tẹ́tẹ̀. Nítorí àkànní òòrùn àkànní òòrùn. Woman for national. Àkànní owó. Àkànní àgàtà. Alágbogbo lẹ́kùlẹ́kùn. Akẹ̀yìn àrò pẹ̀lúmọ̀ pẹ̀lúmọ̀. Olùwọ̀dọ̀ aláàlẹ́. Àkànní owó. Àkànní owó. Ẹ wá sọ fún wọn wípé torí bẹ́ẹ̀ jẹ́ fásánẹ́sẹ̀ nínú máa sọ̀rọ̀ kí ló bá wọ̀ jà o. Bóyá ẹ̀tẹ̀ tí ẹ̀gbọ́n pẹ̀lú mi. Ọlọ́mọ Ìbàdàn sórí rẹ̀. Ọmọ àgbẹ̀ àjìmí Adétúnjí Adéníjì ọmọ Fáṣọlá. Bámi ṣètọ́jú Aláàjì mi Mùtíù Ṣẹ́mà Ìbàdàn Dẹ́pọ̀. Ìbàdàn fararọ́. Ìbàdàn fararọ́, alápáṣákọ̀ délé Olúbàdàn, Ìbàdàn fararọ́. Ẹsẹ̀ tọ́jú àlẹ́ ajínigbé mu tí ò ṣe máa Ìbàdàn tó pọ̀, àlẹ́ ajínigbé mu tí ò. Bóyá gbogbo Ifman ní nǹkan ní fún àlẹ́ àjíyáde ní ti gbígbé bàbá wa. Ẹni mọ̀nà ló yẹ ká tẹ̀lé wọn jáde náà, jáde náà. Síríà, jáde náà, síríà. Kùtì gbogbo jẹ́bó Ìbàdàn, Àlìhájì ní kùtì, ọmọ Àlìhájì Adéníjì, bóyá àdìgbà lọ́sẹ̀ fún ní bàbá, ayé àdì bàbá. Àlìhájì Mùtíù ó ní kí ìkọ́ni fún bàbá wípé bàbá o ọlọ́dún bàbá sí fún wa. Bàbá o ọlọ́dún bàbá sí fún wa.
gbogbo Ìbàdàn dẹ́kun. Kí ló ń bá bọ̀ ọ́dà o? Ìlara ìlara. Kí ló ń bá bọ̀ ọ́dà o? Ìlara ìlara. Nítorí àmì àti mi mú tú. Ẹ bá mi ṣètọ́jú màmá àgbàṣọlá. Aláṣẹ fẹ́ sóyá ṣẹ́jú náà. First thing petroleum mill. Àkúkà òṣìṣẹ́ rárá. Àní àti ìmùtíhù. Màmá ní nkọrin fún wípé bọ́mọdé bá lówó lọ́wọ́ ẹ̀jẹ̀ yẹn kọ́lé. Bọ́sàgbà lọ́gbà ẹ̀jẹ̀ yẹn mọ̀ yìí rẹ̀. Ìwà rẹ̀ tí mùtíhù fún máa fi kọ́lé. Lọ́wọ́ ọmọdé ẹ̀jẹ̀ mùtíhù ó jáyé. Owó torí àmì àjíjẹ ọ̀kan làwọn. Bọ́bagún àgbogbo òkúrú. Balógun gbogbo òwò. Aláṣẹ jẹ́ bí ó tẹ̀. Ẹ̀kọ́ làwọn ẹgbẹ̀rin tó ń bọ́. Bóyá bábagún wà kí lòun ta o. Ìyàrá lòun ta o. Àlè àjèmí ọ̀rọ̀ tó làwọn ọ̀gá tó bẹ̀rẹ̀. Ọ̀gbọ́n làwọn ọgbẹ́ tó bẹ̀rẹ̀. Balógun bábágun àìkéró. Balógun tó bọ̀ ọ̀gbọ́n. Aláṣẹ bí òtẹ́ẹ̀lì. Ọ̀kan làwọn. Ìwé. Ọ̀kan làwọn. Ọ̀kan làwọn. Ìwé. Ọ̀kan làwọn. Balógun gbogbo ìlú ìwọ ọ̀gbọ́n làwọn bàbá tó wà ìkírun ṣètọ́jú president of Nigeria ọ̀ṣọ́bà kọ̀lẹ́ ọ̀ kúrẹ́ni ìjọ ìdàgbà jọ gbọdọ̀ mọ́ ìdàgbà náà gbọdọ̀ mọ́. President, prosperous men of Nigeria, Ọ̀ṣọ́ Petroleum. Aliu Alogunleko láti ìlú Ìjẹ̀bú-Igbó. Mo jẹ́ ọkọ ọmọ olóòkú ètò ń ṣe ọkọ ọmọ olóòkú ètò ń ṣe Serifatu Àgbékẹ́ tó fẹ́ wọn nílùú Ìjẹ̀bú-Igbó tó fẹ́ Aliu ọmọ Alogunleko. Àwọn màmá wa tó ń ṣe aláìsí tá a wá síbi òkú wọn lónìí wọ́n jẹ́ màmá tó dára because ìyá ìyàwó mi ló ń jẹ́ kọ́lọ́n kó bá fi wọn láfẹ́fẹ́ rere kọ́lọ́n kó gbádà mi wọn sí kọ́lọ́n kó fi wọn láfẹ́fẹ́ rere èmi jẹ́ ọkọ ọmọ wọn màmá jẹ́ màmá dáradára abiyamọ tòótọ́ ni wọ́n tó máa ń tẹ́wọ́ gba ẹbí tó máa ń tẹ́wọ́ gba ara wọ́n dẹ̀ máa ń ṣe fún ilé wọ́n máa ń ṣe sí mọ́ṣáláṣí Ọlọ́run wọ́n ṣe sáwọn alásàlátù ládùúgbò níbi gbogbo kò síbi tó ń ti mọ̀ wọ́n mọ̀ wọn káàkiri Ọlọ́run màmá wa tó àtọrọ fún wọn lé nìkan Ọlọ́run bá gbé wọn sí afẹ́fẹ́ rere bàbá màmá wa màmá dáradára ni ìyá ìyàwó mi ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n tún ṣe ìyá ìyàwó mi ṣe ló ń jẹ́ ìyá fún mi torí ìyá tó bá ṣe ara sí ìyàn kì í ìyá ìyàwó yàn wọ́n ṣe ló jẹ́ màmá sí ìyàn ni mo tọrọ láti òní Ìlọrin báyìí Ọlọ́run bá gbé wọn sí afẹ́fẹ́ rere Ọlọ́run gbé wọn sí afẹ́fẹ́ rere. Àgbẹ̀tọ́ bẹ̀yìn ni ká ọlọ́mọbẹ̀ àwọn ẹni kò sá àgùntàn tí ò bá yẹ kó fún tó bá fojú dùnkù àkọ́ ní àdùnmọ́ pẹ̀lú. Ọdẹ́túndé àdéhùn ọmọ ọmọdé ìlà sọ́nà ìgbà gbogbo ọ̀sán gbogbo ìgbà lọ́sùn ẹ̀fọ́ àbọ̀ wípé wíyá alága dáadáa alága àgbà alága dáadáa alága àgbà wáṣẹ wà dáadáa lókù àgbàlagbà sí alága dáadáa alága àgbà.
Adéníyì Bàbánídé. Mo ní ẹ má nà bá lógun, ẹni tó bá nà bá lógun. Ìdájì ìyàwó ní ẹsẹ̀ kiri àkókò, ẹ̀yìn jáde àgbọ̀n, àmọ̀ pápá kàmú, àmọ̀ kàlẹ́ àkàgbé ìdánilò dájẹ́ gbàgbà. Bẹ́ẹ̀ni bàbá mi ẹrú o, ẹ̀rù bàbá balógun. Bẹ́ẹ̀ni bàbá mi ẹrú o, ẹ̀rù bàbá balógun. Orúkọ mi ni Alhaji Raifu Ọlásùnkànmí, ọmọ ilé Òsìkọ́lábà ní ìlú Ìkìrun Òkèròkò. Èmi ni ọmọ alájà Límọ́tà Àdùkẹ́ Mọ́tẹ́nlọ́lá ọmọ Ọ̀yọ́lọ́lá. Ìyàwó àlọ́ ẹgbẹ́ mi kí sí ní nàkú. Àbúrò ti jẹ́ ìlérí ẹ̀ ìkòrò nílé síta. Ìjẹ̀bú gbọ́dọ̀ kọ́ kírun. Kò sí ní ká. Tọ́bìnrin bá ṣe kò ní kírun ẹ̀kọ́ wọn wá sí ọmọ ọ̀pọ̀. Ẹ̀kúrin tí sí ní fẹ́ ní ìmẹ́rin fún àlọ́. Ó ní èmi sí ní fẹ́. Ìmọ̀tẹ́ yẹ́mi wá ọ̀pẹ̀kẹ̀jẹ̀ kò ní tó lọ́kọ̀ ẹ̀. Ìmọ̀tẹ́ yẹ́mi wá. Ìmọ̀tẹ́ yẹ́mi wá ọ̀pẹ̀kẹ̀jẹ̀ kò ní tó lọ́kọ̀. Sí ọmọ tó ń lẹ́kọ̀ọ́ ọkọ̀ sí nípa àyíwò ọkọ̀ sí nípa àyíwò ọkọ̀ sí nípa ẹ̀tọ́ pé àyíwò ọkọ̀ sí nípa àyíwò ọkọ̀ sí nípa sí nípa sí nípa Isaac Babatunde, Isaac Babatunde,
Olúwa jẹ́ ìrọ́pọ̀ mi lọ. Olúwa jẹ́ ìrọ́pọ̀ mi lọ. Ọ̀rọ̀ rere ń bẹ nínú mi, bàbá má jẹ́ òkèlà. Ọ̀rọ̀ rere ń bẹ nínú mi, bàbá má jẹ́ òkèlà. Àwọn ọ̀tá tí wọ́n rè ràjọ ìbánújẹ́ ti máa wọ́n ọ̀nà nílé. Àwọn ọ̀tá tí wọ́n rè ràjọ ìbánújẹ́ ti máa wọ́n ọ̀nà nílé. Bí wọ́n ṣe rò sí wọ́n sí gómìn ààrẹ, bẹ́ẹ̀ ni kó jẹ́ kí wọ́n lọ́jọ́ gbogbo. Bí wọ́n ṣe rò sí wọ́n sí nínú ilé, bẹ́ẹ̀ ni kó jẹ́ kí wọ́n lọ́jọ́ gbogbo. Àwọn ọ̀tá tí wọ́n rè ràjọ ìbánújẹ́ ti máa wọ́n ọ̀nà nílé. Orúkọ mi ni Alhaji Raifu Ọlásùnkànmí, ọmọ ilé òsìkọ́lábà ní ìlú Ìkìrun Òkèròkò. Èmi ni ọmọ alájà Límọ́tà Àdùkẹ́ Mọ́tẹ́nlọ́lá, ọmọ Ọ̀yọ́lọ́lá tó dolóògbé ní ọjọ́ 12 oṣù kẹwàá tá a wà yìí ní ilé ìwòsàn UCH nílùú Ìbàdàn. Ọmọ bíbí inú ẹ̀ ni mí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìyá jẹ́ abiyamọ tòótọ́ tó máa ń fi gbogbo agbára tọ́lọ̀ fún un láti ràgàbọ ọmọ ẹ̀. Kò ń ṣàbòsí èèyàn kejì. Ó jẹ́ ẹni tó máa ń kó gbogbo èèyàn mọ́ra. Kódà nígbà ìṣòro, nígbà ìpọ́njú téèyàn bá wà lẹ́gbẹ̀ẹ́, ó rẹ́dì láti ràn lọ́wọ́ pẹ̀lú gbogbo agbára tọ́lọ̀ ń bá fún un. Ó tẹ́ ẹ lọ́rùn kébi ó máa pa kó fara àta ló ń jẹjẹ. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo àwọn ọmọ tó bí ló yanjú, ló yà ló yanjú, ló dẹ̀ yan rí. Ó gbé ní ọ̀pọ̀lọpọ̀ ìlú Ìkìrun àti ìlú Minna. A dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ó ṣe ẹ̀sìn lọ́jọ́ ọkú ni. Ọlọ́run dẹ̀ jẹ́ kó ṣẹ̀sìn. Ṣùgbọ́n tọ́lọ́jọ́ bá dé kò sí agbára. Nítorí ọmọ wọn ló kì í ṣòpin ọmọ tó wù òkú ọmọ àjíjẹ ìgbésẹ̀rẹ́.
àdùbá kúdírà fún òun ọkọ̀ ló sọ ọkọ̀ rámọ́tàlá ìtọ́jú lọ́ọ̀kì lọ́wọ́ sí. àdùbá kúdírà fún electronic oríṣiríṣi smart television lè máa fẹ́ ẹnu tó ń lò mọ́ àyíká tuntun. ìjẹ̀bú bọ́lá mẹ́tí ìjọba ọmọ nígbà orúkọ mi ni aṣíwájú Bákàrè Akeem Arówólò a wá síbi láti wá ṣòkú ìyá wa Nímọ́tàlá Ọlásùnkànmí Lámídì ìyá náà jẹ́ ìyá dáadáa gbogbo wa tá bá wá síbí ni ìyá àdúrà náà fi máa ń ràn wá lọ́wọ́ ọmọ wọn tó jẹ́ ọ̀rọ̀ mi Alhaji Délé Tajudeen Ọlásùnkànmí àdúpẹ́ lórí ẹ̀mí wọn torí pé ńgbà tí ìyá rẹ̀ ṣaláìsí tá a sí òkú tán padà wá sẹ́kọ̀ọ́ wọ́n ní jàǹbá àwọn olè ṣùgbọ́n Ọlọ́run gbé wa borí wọn a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ̀mí wọn wà tí ò ṣe kàn mí là ń ṣe lọ́jọ́ ìní ẹ̀yìn tí ìyá náà fi sílẹ̀ sí Ọlọ́run ní jẹ́ kẹ́yìn dàrú o Alhaji Tíjẹ ó jẹ́ ọ̀rẹ́ mi tímọ́tímọ́ kò sí ọ̀rẹ́ tó dàbí ọ̀rẹ́ wọn mo ń sọ mo ní àwọn ọ̀rẹ́ mi tó jẹ́ ọ̀rẹ́ mi tá a jọ dàgbà láti kékeré tó jẹ́ pé mo mọ̀ pé ọ̀rẹ́ náà ni wọ́n ṣùgbọ́n Alhaji Délé Tajudeen kò sí nǹkan tí ò lè fi báyàn dá kò dẹ̀ sí nǹkan tí ò lè báyàn ṣe nítorí náà ẹ̀mí kú àláfíà ara mo máa tọrọ fún wọn lágbára Ọlọ́run ìgbà ọdún kan ni o ìjọ tó bá ń ṣe bẹ́ẹ̀ dé báyìí lágbára Ọlọ́run a máa ṣàdúrà ní ìgbà ọdún ó ti ṣe bá díẹ̀ ìjọ tó ṣe bá díẹ̀ náà ó ní àṣẹ̀ǹtì láàrin ẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àjẹ́ ara burú lórí ẹ̀ Ọlọ́run má ṣàwáwà pẹ̀lú wọn ẹ̀mí kú àláfíà àkọ́lọ́run wá jogún ẹ̀ fún ọwọ́lá bisimilahi rahman rahim lakadija akọrọ solomina anfusikun azizu alayi muhari tuwari takuri wọrọ fọyín fayita wàlá wàkúlẹ àsìbí aláwọ láyìlá hílà wàlá ìta ọkọlẹ tó wà wàlá bẹrẹ àsìm láhùlà wàlá kùwàtà hílà bẹrẹ àlọ ìlàsìm lọ láhùlà wàlá kùwàtà hílà bẹrẹ àlọ ìlàsìm. Electronics on the floor.
ọmọ rẹ̀ bá kú ní. Àbúrò wa ló ṣe ọlọ́sùnmọ̀ ní kọ́nà. Àwọn ọmọ rẹ̀ bá kú ní nìyẹn. Bọ́mọ èèyàn bá ń ṣe oríire lójú ẹ̀nà. Inú abẹ́ àdùn ara àbáyá gbàgbà. Àfi òkú owó oṣù lọ́wọ́ wọn. Ọlọ́sílẹ̀ ó ti ń kọ́lé rẹ̀. Ọ̀sẹ̀ bá tó ti jù àlàbí. Lásìlẹ̀ 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 sọ̀rọ̀ mi àti sọ̀rọ̀ mi. Sinimá ti ṣẹ̀yìn fún bàbá rẹ̀. Èmi náà ṣẹ̀yìn fún bàbá tèmi. Ẹ̀mí o, alógun lẹ́kọ̀ọ́. Ẹ̀wọ̀n ni pátápátá ọjọ́ tó mẹ́lẹ̀ náà ló ń bọ́ sí ń dán. Ọmọ àlẹ́ àjùmọ̀ ti dé. Wọ̀n kábí ọdún bàbá ti dé. Ọmọ àlẹ́ tán bàbá. Adìyẹ bí inú ọmọ. Wọ̀n bí àbí ọdún tán bàbá ẹ̀ tó. Ọmọ àlẹ́ tán bàbá. Adìyẹ bí inú ọmọ. Gbogbo wa wá síbí ìlànà àtàláfíà amadílá àtàláfíà Alhaji Dele Tajudeen tó jẹ́ èèyàn gbogbo èèyàn ìyẹn ni gbogbo wa ṣe pèsè síbí láti bá wọn ṣe ayẹyẹ tó kú ìyá wọn adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó gbàkóso èèyàn gbogbo èèyàn ni Alhaji Dele Tajudeen ọ̀rẹ́ mi láti kékeré ni a ti ń ṣe ọ̀rẹ́ ń sìn ó lé ní 40 years ìyá tó kú ìyá mi ni wọ́n tó adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé wọn àdìgbàdúrà pé gbogbo kọ́tọ́ sílẹ̀ kò ní bàjẹ́ lẹ́yìn ikú alájà ní ìbànújẹ́ lágbọ́ Ọlọ́run inú wa máa dùn ní ìgbéga máa bọ́ sí ìgbéga fún gbogbo wa adúpẹ́ lọ́gbọ́n àwọn tó wá àwọn PTD national body IMB national body IPMAN national body àti gbogbo èèyàn pápátá tó wá committee of friends commissioner of police commandant army commandant àwọn ọba àtàwọn èèyàn ńláńlá adúpẹ́ lọ́wọ́ Musiliu tó wá ṣeré fún wa adúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn pápátá èmi Àrẹ̀mọ Túndé Adésànyà tó jẹ́ barrister Adésànyà náà mo ń dúpẹ́ gan fún gbogbo àwọn tó wá as the chairman planning committee we thank God for good weather and for everything we thank you very much we thank the crew for coming we appreciate you God will honour you thank you very much God bless you so much. Bàbá Ahmed, Bàbá Saheed ní Bàbá Rasaq, Bàbá Gbọ́dọ̀, Bàbá Bẹ́ríà, Bàbá Yomi, Bàbá Àbúdá Yusuf, Bàbá Túndé, Bàbá Farida. Bóyá ti dé, máa kọrin fáwọn ọmọ wípé Túndé, bàbá ọmọ
ọmọ mi dára bàbá ọmọ mi dára dára rẹ bàbá ọmọ mi dára bàbá ọmọ mi dára ọ̀rẹ́ tó wù mí bàbá ọmọ mi dára o bàbá ọmọ mi dára o. Me dream. Òyìnbó ní mọ́tò, òyìnbó ní spíà pàtó máa ń ṣe. Gbogbo dàgbàgbé. Dàgbàgbé. Àbúrò Fọláṣadé. Àbúrò Lákùkọ̀ sí gbogbo lọ́kọ̀ lọ́jọ́ sí. Ìyá ẹ̀bá mi kí ní àgbàgbé. Ìyá àrùn ṣe ní àgbàgbé. Ìyàwó àrùn ṣe ní àgbàgbé. Ọ̀rọ̀ kù sí wọn lọ́rùn ẹgbẹ́gbẹ́.
àṣẹ. Àwọn ọ̀túndé mú sí ìjọba ìgbógun gbà mí. Ẹni tó máa ránṣẹ́ òun tó ní kó máa wá kiri. Ó tó ní kí n sọ fún àbájá wípé ó ní bí mo dé yé mi wá ọ̀nà àbájá mi máa tún fẹ́ láàyè. Ìbọ̀dá ayé mi wá ọ̀nà àbájá mi máa tún fẹ́ láàyè. Ọmọbìnrin lọ ó ti gbà. Láti ṣètọ́jú ọmọ bàbá mi àti káwùsára. Ẹ̀yin méjèèjì obìnrin tó ní ìṣàgbọ́ àkókò ni wọ́n. Ẹ̀yin méjèèjì wọ́n sọ fún wọn ọkọ yín wípé ó yá ẹ ò gbọ́dọ̀ o. Bàjẹ́ mi yá pé máa kú. orúkọ mi ni ọláwálé ọlọ́kọ̀dé
èmi ni commissioner of police ní gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúwàbí. ọ̀rẹ́ mi ni mo wá bá ṣe ayẹyẹ òkú mamẹ́. ọ̀rẹ́ mi Alhaji Tajudeen, ọ̀rẹ́ tímọ́tímọ́ tipẹ́tipẹ́. Alhaji Tajudeen ó jẹ́ èèyàn tó tútù níwà, èèyàn tó rẹwà, aláàánú èèyàn. Ó dẹ̀ jẹ́ ẹni tí kò fi iṣẹ́ ṣeré rárá. Inú mi dùn tí mo gbọ́ pé òun tún ní olórí àwọn Ipman independent marketers. Ìwà tí Tajudeen tó ń wù sí wa láti kékeré láti wà láti kékeré ló jẹ́ kí n sọ pé mo gbọ́dọ̀ wà níbi òkú mamẹ́, nítorí mo rí i pé wọ́n tọ́ dáadáa wọ́n bí dáadáa. Ó dẹ̀ mú ìwà tí àwọn òbí ẹ̀ fi tọ́, tó ẹni téèyàn fi yọgan ni. mo dẹ̀ wọ́n kí ìwà tó mọ̀ màmá ẹ̀ tó ń ṣe ayẹyẹ fún ayẹyẹ òkú ó láyẹ pé màmá tó dáa ni. tó inú mi dùn láti wà níbí láti bá ṣe ayẹyẹ òkú màmá ẹ̀. Ọlọ́run á fún màmá náà ní ìsinmi títí ayé. Àwọn ọmọ tó dẹ̀bi ilẹ̀ náà Ọlọ́run á dúró tì wọ́n. Èyí tó dẹ̀ ṣe fún màmá yìí àwọn ọmọ á ṣe ìtọ́jú bẹ́ẹ̀ lọ fún. àmọ́ ṣá ẹni tó ń bínú sí ẹ nàbàgẹ́ ó ṣọ́ọ̀jù. ìlú ọlọ́run ọba ìlú ọlọ́run ọba ìlú ọlọ́run ọba òun lẹ́ẹ̀ máa rí. nàbàgẹ́ sọ fún mi pé kí ló fẹ́ bàbá mi. ìlànà ìlànà kí ló fẹ́ bàbá mi. ìlànà ìlànà. Ṣètọ́jú Aláàjì ní Kazeem Sáfìrì Ọládìgbòdo ọ̀wẹ́ṣẹ́ Aláàjà Kására ọ̀lẹ́lọ́mọdé lọ́nà ní Ṣàgámù. Ẹgbẹ́ gómìnà máa ń lọ Sun Petroleum Kására náà ní. Aláàjì Kazeem àná aláwùsá ọ̀rẹ́ ìṣànà aláwùsá lé o. ọ̀rẹ́ ìṣànà aláwùsá lé. ẹ bá mi kí Ṣókóyà mi kó mi ní lọ́rọ̀ lọ́rọ̀ òde. àbúrò tó jẹ́ mi àlẹ́ àjùbẹ́ ràǹfù ọlásùkò mi ẹ̀jẹ̀ gómìnà náà ló lákòólákò
Ràúfù mi ò ìjẹra. Ràúfù àbúrò ti dé owó ti dìran ẹyin ẹ̀gbọ́n ń lówó àbúrò ń lówó lọ́wọ́ owó ti dìran ẹyin. Ẹ bá mi káàdì ajínigbé Ràúfù Ràúfù mi jẹra. Ìyá ọ̀dọ́ gbẹ́gbẹ́ nítorí àti ajínigbé Ràúfù ọ̀rọ̀ tí mo máa mọ. Ràúfù mi ìṣòro bàbá gbọ́dọ̀ sọ̀rọ̀ bá òyìnbó ẹ̀lẹ́gbọ̀n ẹ̀sùn tọ́jú àmì ajínigbé sọ́kọ̀ tó ní ọ̀dọ́ ìgbìmọ̀ ìdílé. Wálé orin tí mo kàn fún ẹ lọ́jọ́ sí. Bóyá wálé pẹ̀pẹ́ wọn ti jù sẹ́wọ̀n o. Ṣègèdè wọn ò mú o. Àbí àti sọ́kọ̀tà yẹn ọmọ wọn ti bẹ̀rẹ̀. Àwọn ìgbà ìlú kan ní jẹ́ kúrò ní lágbára òun. Abẹ́rẹ́ òkúta nítorí ètò àti ìgbàgbọ́ sáfẹ́ tó yẹ ọ́. Àníyájú sábìrì ìlúgbé sábìrì ìlúgbé sànù ìlúgbé sábìrì ìlúgbé. Àníyájú àròṣe àníyájú sábìrì ìlúgbé. Àmì àti sábìrì lọ́tún nǹkan ni ẹ́. Wọ́n lè dá ẹgbẹ́ jíjì rárá ní sábìrì sábìrì. Àbíní lọ́tọ̀ sábìrì ẹ̀sùn tó ti dín ní kìsìn ẹ̀sùn tó ti dín ní kìsìn. Everybody in the music ohun tí mi ò lè gbàgbé ń pa màmá mi ni pé abiyamọ abọ̀dá gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni níjọ́ tá a rí jẹ níjọ́ tá a rí mu màmá wa jẹ́ èèyàn kan tó jẹ́ kó náànú púpọ̀ jù ó jẹ́ ẹni tó jẹ́ pé ó máa ń ṣe fún àwọn ọmọ ọlọ́mọ púpọ̀ jù ju àwa tó bí lọ tí àwa ò bá róúnjẹ oúnjẹ tá a bá máa jẹ tí àwọn tí ònà oúnjẹ lé bá dé màmá mi adẹ́gbó oúnjẹ tiwa yẹn a fi tọrọ fáwọn aláìní yẹn màmá wa jẹ́ èèyàn kan tó jẹ́ kó dára ó dẹ̀ jẹ́ ẹni tó ń ṣẹ̀sìn ó jẹ́ ẹni tó ń ṣẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ ó jẹ́ ẹni tó ń ṣẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ abiyamọ abọ̀dá gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni abiyamọ tó ń ràgàbọ̀ ọmọ ni abiyamọ tó ń tọ́jú ọmọ lọ́jọ́ ìṣòro abiyamọ tó ń dúró tọmọ lọ́jọ́ ìṣòro abiyamọ tí òun jẹ́ kójú ti ọmọ òun ni màmá mi jẹ́ à ń ṣẹ̀yẹ kẹyìn fún wọn báyìí kọ́lọ́run kó bá mi tún máa tẹ̀ wọ́n sáfẹ́fẹ́ rẹ̀ kọ́lọ́run kó bá mi dárí gbogbo àṣìṣe wọn jì wọ́n.
Àrígbọ́. Bá mi ò dánmọ́rán bọ̀ ẹ manage. Kílárígbọ́ Live TV ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. Mo gé etí ẹ̀. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀ bọ̀ nínú Yorùbá tí mò ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kílárígbọ́ Unlimited. Kílárígbọ́ Unlimited ládùn ètò tí kò láfiwé ẹ máa ní àǹfààní láti jẹ̀gbádùn onírúurú ìṣẹ̀lẹ̀ káàkiri àgbáyé. Tó bá kọ wájú sí ọkọ ọ̀tá, tó bá kẹ̀yìn sí ẹ̀kọ́ ọ̀tá, tó bá kù wọ nìkan kó o tún rárá rẹ̀ pa gẹ́gẹ́ bí ọmọlúàbí. Òun náà ni ọ̀rọ̀ tí a fi ṣíde ètò tòní lórí ètò bó ṣe lọ lórí Kílárígbọ́ TV. Àjọrò. Orúkọ tèmi ni Samuel Ọláolúwa Ọlásẹ̀yìndé tí gbogbo èèyàn mọ̀ sí Samuel Ajírébi. Inú mi dẹ̀ dùn láti wà lórí ètò yìí. Ọ̀rọ̀ tó ń lọ. Insecurity kò sí right from now. Sẹ́ǹsì kò sí. Wọ́n dẹ̀ sọ pé ẹni tí bá ń pa kò sí nǹkan tí wọ́n máa fi lọ tí ò ní ṣe. Wọ́n ti ta ẹ̀jẹ̀ Yorùbá sílẹ̀ jù. Inú wọn ò dẹ̀ dùn fún nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí. Nǹkan tó ń ṣẹlẹ̀ yìí Ọlọ́run á jẹ́ ká pa ìjọba lè ka. Ọ̀rọ̀ sunukun. Kí gbogbo ẹ̀yin aráalé káàbọ̀ lẹ́ẹ̀kan sí lórí àkọ́tún ètò wa ètò yín ọ̀rọ̀ sunukun. Níbi náà la máa ti máa ń gbẹnulé àwọn ọ̀rọ̀ lọ́ọ̀kan òjọ̀kan ọ̀rọ̀ lóríṣiríṣi níbi tí gbogbo ohun tó bá ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà àti káàkiri àgbáyé lápapọ̀. Lágbolágbo. Security issues is a very sensitive issue in every society. Ó máa rí kó bá ayé ṣèkúrò bàbá rẹ̀ lónìí ìrì. Wọ́n lè sàgbàsàgbà láti lọ kàchí báyà. Alárakúàrà. Orí ètò Alárakúàrà ní àwàyè lórí Kílárígbọ́ TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. A jẹ́ wípé ọ̀nà aláràgbà yìí dáadé ẹgbẹ̀ láti sè é. Bẹ́ẹ̀ ni eléyìí ló ń pè ní intercontinental egg sauce. Mélòó la fẹ́ kà nínú eyín Adépèlé? Òyìnbó fọ́ọ̀sì wa láti máa sọ òyìnbó ni iṣẹ́ tiwa èdè tí wọ́n nìyẹn tán bí wọn mọ́ tó gbọ́ mi so èdè tó bá àná máa gbọ́dọ̀ máa sọ. Mo fẹ́ràn ìrẹsì àti ṣàkì àti dòdò àti ẹ̀dọ̀. Wọ́n ti ṣe original yẹn tẹ́lẹ̀ mo gbọ́ ó dẹ̀ ta lẹ́nu rẹ̀ ní kí n jump lórí ẹ̀. Tẹ́ bá edit fíìmù tó tẹ́ bá tí ì fi orin sí tó ń pè ní soundtrack fíìmù èèyàn tí complete kò tẹ̀ ní mínì. Láti ilẹ̀ mo ti láì pé kí n máa wo fíìmù Yẹmí my lover má fìyà jẹ mí o. KPK kò gbọ̀kẹ̀ Kílárígbọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba Sọ́yọ̀
Kílárí Gbọ́ Live TV gbọ́ ń pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára ẹ kàn sí Kílárí Gbọ́ Live TV lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 0901-80030097 tàbí 0903-0069-885. ẹ tún lè kàn sí wa lórí àwọn ẹ̀rọ ayélujára wa lórí Instagram @Kílárí Gbọ́ Live TV, Facebook Kílárí Gbọ́, lórí Twitter @Kílárí Gbọ́ Live. ẹ bá wa dòwò pọ̀ kẹrẹ́rìn ayọ̀. Kílárí Gbọ́ Live TV ẹ̀rọ amóhùnmáwòrán tíá. ẹ̀yin olólùfẹ́ ètò Kílárí Gbọ́. ẹ káàbọ̀ lórí ètò Kílárí Gbọ́. orúkọ mi ni Links Otuno, fast back guy. Yọlá Badmus, Bukky Right, Lamide, Eva, Jimmy Jazz, CDQ, Gbẹ̀gàdé Ika, Táyọ̀ Ṣọ̀kọ́lá, Ìyábọ̀ Òjó, Kiss Daniel, Fírànkẹ́ Òjó Anthony. ẹ máa wo Kílárí Gbọ́, Kílárí Gbọ́, Kílárí Gbọ́, Kílárí Gbọ́. mo wà ń bí. Kílárí Gbọ́, 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 ẹ máa wẹ̀ má fọ́n. Kílárí Gbọ́. mo kí ni o. wọ́n lẹ ti ń gbọ́ ẹ̀. ẹ dúró ń bẹ̀ fẹ́ wò. Kílárí Gbọ́, Kílárí Gbọ́, ètò gidi ni o. Kílárí Gbọ́, Kílárí Gbọ́, Kílárí Gbọ́, Kílárí Gbọ́, Kílárí Gbọ́, Kílárí Gbọ́. Fẹ́ràn tọ́rọ̀. ti gbọ́ nǹkan tá a rí gbọ́. Kílárí Gbọ́. Kílárí Gbọ́. Kílárí Gbọ́. ètò tó dùn ní Kílárí Gbọ́. máa yí kó mẹ́. Kílárí Gbọ́. Bílẹ̀ kí àwọn rí gbọ́. ẹ mọ bó ṣe ń lọ náà. kí ẹ̀yin rí gbọ́. máa wo program yẹn. Kílárí Gbọ́, Kílárí Gbọ́, Kílárí Gbọ́, Kílárí Gbọ́. ẹ máa wò ó. ṣé ti gbọ́. tẹ bá fọwọ́ kan tẹlifíṣàn yẹn má gbé kúrò. Kílẹ̀ gbọ́. èdè tó bá àná máa gbọ́dọ̀ máa sọ. Kílárí Gbọ́ náà. Kílárí Gbọ́. kí ni gbogbo wa rí gbọ́. ìrọ́ mi ní mo kí.